tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. 2 times 2, 3 times 3, 4 times 3. What a family. Ẹ̀yin náà gbogbo answer ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. Now ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa Kọ́lé Oṣó. Oríṣiríṣi awuyewuye ni à ń gbọ́ lórí fíìmù yìí. Àwọn kan gbádùn fíìmù yìí débi wípé wọ́n ṣe ìlérí wípé kí wọ́n ṣe dé part 100, kí wọ́n ṣe dé season million àwọn yóò ṣe máa wò. Ohun tí mo wá fẹ́ jẹ́ kí a jọ jíròrò lórí ni wípé ẹ wo àtìgbà tí sinimá yìí ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀ àwọn ènìyàn kàn wò ni. Lóòtítọ́ tá bá sọ̀rọ̀ nípa costume 100, tá bá sọ̀rọ̀ nípa àwọn èdè àwọn slang tí wọ́n ń lò nínú Kọ́lé Oṣó látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ 100. Níbí yìí màá dẹ̀ ti gbé fún Ìtẹ̀lẹ̀ Yekini, Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀ the icon, nítorí pé tí ètè bolè kọ́ Ọlọ́run fún ní iṣẹ́ ìṣe púpọ̀. Kò kí ń yà mí lẹ́nu tó bá jẹ́ wípé mo rí bí mílíọ̀n láàrin bí wákàtí díẹ̀ tí wọ́n fi síta. Nítorí àwọn èèyàn tí ń pòǹgbẹ fún ni. Nítorí àwọn èèyàn ń wò wípé báwo ló ṣe fẹ́ yọrí sí fún ìdílé yìí. Ẹ̀yin náà tẹ́yin bá ti wo sinimá yìí ẹ rí i pé oríṣiríṣi àwọn ènìyàn ni wọ́n ti wá ṣe àbẹ̀wò sí ìdílé yìí. Lóòtítọ́ àwọn ìdílé yìí náà máa ń fa ìjọ̀gbọ̀n nígbà míì, ṣùgbọ́n ìfọwọ́sowọ́pọ̀ wọn àti wípé tí ìgbín bá fà kára wọn àtẹ̀lé tí wọ́n fi ń ṣe nínú mọ̀lẹ́bí wọn ni kò jẹ́ kí àṣírí wọn kó tú púpọ̀. Last episode kó tó di wípé wọ́n gbé ilé ìjáde ó jẹ́ èyí tí ó tẹ̀ fún ọ̀pọ̀ àwọn ènìyàn ní headache púpọ̀ wípé nǹkan kò máa gbọ́dọ̀ ṣe ẹnikẹ́ni nínú ìdílé Kọ́lé Oṣó nítorí ibi tí wọ́n parí ẹ̀ sí suspense yẹn lágbára púpọ̀. Ọ̀pọ̀ àwọn èèyàn ti rò wípé ó dà pé bàbá yìí máa lọ ní, most especially nígbà tí wọ́n show àwọn emotional parts tí wọ́n ti jọ lò papọ̀, tí wọ́n jọ lò pọ̀, ààwẹ̀ wọn àjọgbà, ikú wọn àjọkú. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ kí àwọn èèyàn máa rò pé nǹkan máa gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni nínú wọn. And for every episode èmi rí àwọn nǹkan tàbí ìkejì dìmú nínú sinimá tá a pè ní Kọ́lé Oṣó yìí. Lóòtítọ́ ẹ̀yin lè máa wò fún enjoyment tiyín. Ẹ rí bí mo ṣe wọlé lẹ́ẹ̀kan yẹn tí mo sọ pé 2 times 2 tí mo ní kẹ́ parí ẹ̀ sí abẹ́ comment section, 3 times 3 tí mo ní kẹ́ parí ẹ̀ sí abẹ́ comment section, 4 times 4 tí mo ní kẹ́ parí ẹ̀ sí abẹ́ comment section. Àwọn tó bá ṣe léyìí wọ́n jẹ́ number 1 fans tí wọ́n ti ń tẹ̀lé Kọ́lé Oṣó yìí látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fílẹ̀ ni. So ẹ kàn máa wo sinimá yìí lásán. Àwọn èdè tí wọ́n ń sọ níbẹ̀, àwọn language, àwọn slang yìí, ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá pọ́nbélé wàá rí nǹkan dìmú nínú ẹ̀ tó lè help ẹ fún normal life. Tó jẹ́ pé tó bá fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan wàá tètè rí nǹkan tó lè fi lọ mọ́ tí ọ̀rọ̀ náà sì dùn sọ lẹ́nu ẹ̀. Togun ní ìdílé Kọ́lé Oṣó fi ń rìn. Ogun wọn nígbà míì wọ́n á lò sí ibi tó dáa, nígbà míì wọ́n á lò síbi tí kò dáa. Ṣùgbọ́n there is unity in the family. Ẹni tí ó mú ètò ẹ̀kọ́ mo ti gbàgbé orúkọ rẹ̀, eléyìnbó àárín wọn tí àwọn èèyàn sọ pé kò mọ ju òyìnbó lọ all the time. Wọ́n ní ìgbà wo gan ló fẹ́ graduate. Òṣùwàndé náà ọmọ wọn last born ní ká pé wọ́n ní ìgbà wo lọ bí òun náà. Fíìmù Kọ́lé Oṣó is beyond that. And then ó ní aspect kan tó jẹ́ pé recently àwọn èèyàn wọ́n dà wípé Ibrahim Chatta ṣóhun leléyìí, ṣóhun kọ́, ṣóhun ni. Orí tí Àbújá máa ń gbà bàbá rẹ̀ ló máa ń gbà orí pẹ̀lú ọwọ́ méjì. Tó dá parí ni wọ́n. Wọ́n kí báyìí, wọ́n túbú. Ó dàbí lásù, ó ká lásù ó dúró. Iṣẹ́ ni Ìtẹ̀lẹ̀ icon ṣe láti fún àwọn èèyàn ní, and that is the sign of quality creative director. Because àwọn èèyàn wà amazed wípé ṣé Ibrahim Chatta ni, ṣé Ibrahim Chatta kọ́, and ibi táwọn èèyàn ti wá mọ̀ ni wípé delivery
how he delivered that rose ló jẹ́ káwọn èèyàn sọ ọ́ di mọ̀ pé lótìtọ́ àti lódodo this is Ibrahim Chatta. He's a very, let me say, versatile actor because he kills every role. He put passion in everything he do. He tried to let his own role to be exceptional. So fún ìtẹ̀lẹ̀ láti mú Ibrahim Chatta wá nínú eléyìí ó jẹ́ nǹkan tó jẹ́ wípé ó yà lára ọ̀tọ̀. Do àwọn èèyàn kan ò tí gbà ó wọ́n ní kì í ṣe Ibrahim Chatta ní pé ó kọ̀ fẹ́ jọ ni. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá ti wo sinimá yìí délẹ̀ dáadáa ní ọ̀rọ̀ mi máa yé wípé lótìtọ́ àti lódodo ṣóun ni abóhunkọ́ tó bá jẹ́ yín náà ẹ gbà pẹ̀lú wọn ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. So Kọ́lé Oṣó láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ part 1 part 2 part 3 part 4 tó fi dé orí 10 báyìí tí àwọn èèyàn ń jẹ lẹ́nu lásìkò yìí is beyond watching, is beyond the views million tí à ń rí yẹn. Tí ò bá jẹ́ sinimá tí àwọn èèyàn gbádùn tí wọ́n mú lókùnkúndùn tí wọ́n fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ wípé ibo ló fẹ́ yọrí sí àwọn èèyàn ní máa wò. And mo fẹ́ jẹ́ kí àwọn èèyàn upcoming director filmmaker kí wọ́n rí iṣẹ́ Kọ́lé Oṣó yìí gẹ́gẹ́ bí ohun ìwúrí gẹ́gẹ́ bí inspiration láti spread tentacle wọn in terms of producing movie. Láti ronú jinlẹ̀ dáadáa wípé sinimá tí mo fẹ́ gbé jáde yìí ó gbọ́dọ̀ jẹ́ èyí tí ayé yóò máa pòǹgbẹ fún ní gbogbo ìgbà bíi ti Kọ́lé Oṣó yìí. Because èmi náà wò ó from day one part 1 tí sinimá yìí ti ń jáde kò sí ẹni tí ò sọ wípé òun gbé òṣùbà káre fún ìtẹ̀lẹ̀ The Icon. Ìfẹ́ yìí pọ̀. People show massive support, massive love for this great actor because he did everything possible to make sure wípé eléyìí ó yà lára ọ̀tọ̀ òun tí ń ṣe sinimá o. Kéde ṣe pé ìní ló ti bẹ̀rẹ̀. Rome was not built in a day. Ó ti pẹ́ tí ìtẹ̀lẹ̀ The Icon tó ti ń bá ìrìn àjò yìí bọ̀. Ẹ wo àwọn èèyàn tí wọ́n ti tara rẹ̀ dìde. Èmi máa sọ wípé obìnrin yìí ẹ fún wa dé àbí kí lórúkọ tó eléyìnbó yìí má bínú orúkọ ẹ sápá mi lórí ni. I've never knew her anywhere. Mi ò mọ̀ rí but sinimá Kọ́lé Oṣó yìí ó jẹ́ ká mọ̀ wípé àwọn ìbùkún wà. There are a lot of talent. Ẹ wo àwọn babaláwo oríṣiríṣi àwọn even though Yekini Ibrahim Ìtẹ̀lẹ̀ ó make use of àwọn veteran actors actress tó dẹ̀ mọ̀ wípé wọ́n lè deliver dáadáa. Èyí náà wo gbogbo àwọn èèyàn bí àwọn babaláwo gbogbo àwọn èèyàn tí ìdílé Kọ́lé Oṣó ti encounter nínú ìrìn àjò wọn ẹ̀rí bí gbogbo ẹ̀ ṣe ń lọ. He make sure that everybody have their own cake in this movie called Kọ́lé Oṣó. He did his best to let people know that it is not just about me. It's about the message we are trying to pass to you out there. So fún ẹ̀yin tí ẹ wo sinimá Kọ́lé Oṣó ẹ kàn má wò lásán o. Gbogbo àwọn ẹ̀kọ́ gbogbo àwọn ìwà tó dáa ní kẹ́ẹ̀dìmú níbẹ̀. Mo mọ̀ pé àwọn èèyàn kan máa di ìdàkejì mú ṣùgbọ́n ìwọ gangan ọdún ẹni kún wà tó bá yóò àmọ́ gbogbo ohun tó bá yẹ kó dìmú nínú sinimá Kọ́lé Oṣó yìí bẹ̀rẹ̀ sí ní dìmú fún àṣeyọrí tiẹ̀ náà lọ́jọ́ iwájú ni. Gbogbo ohun tí ẹ bá rí sí ohun tí mo sọ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section mi. Ẹ má gbàgbé o 2 times 2 ẹ fi ránṣẹ́ 3 times 3 4 times 4 what a family. Kemiti kudos. Aunty Sidi kudos. What a talent. What a talent. So tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé tẹ́yìn wò mí ẹ má gbàgbé láti share subscribe kẹ́dẹ̀ like nítorí Kọ́lé Oṣó has come to stay. Ibi tí wọ́n bá fẹ́ ṣe dé àwọn èèyàn kan ti ṣe tán láti wò díbẹ̀. And kudos to Ìtẹ̀lẹ̀ The Icon. More achievements, millions view. Kò ní tán síbẹ̀ láṣẹ ọba mi alábàbí tí I come your way again. Stay blessed. God bless. Orí tí Àbújá máa ń gbà bàbá rẹ̀ ló máa ń gbà orí pẹ̀lú ọwọ́ méjì. Tó dá parí ni wọ́n. Wọ́n kí báyìí wọ́n dúdú. Ó dàbí mọ́ lásù ó dúdú.
ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.